Greatest ọmọlúwàbí race great o. Mo kí wa mo kí wa o. Mo kí gbogbo wa sídìí bàbá. Bẹ́ẹ̀ ni mo kí wa sídìí ìyá. Àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa. Akúkọ lè dá tí ìwà tèmi ń bá kiri. Bí ayé ti ń jẹ́ ayé tí ayé ó máa jẹ́ ayé tí ọ̀run ó sì mọ̀ jẹ́ ọ̀run. Ìran káàárọ̀ òjíire ò ní parẹ́ nínú ayé. Iṣẹ́ ìwọ àti èmi ni o. Ọ̀rọ̀ àdúrà ní kọ́kọ́. Ṣé rí fídíò tí mo fẹ́ gbé wọlé, mo fẹ́ bẹ̀ yín ìyálà ìyá àti bàbá ńlá kù mí. Ẹ bá mi fi ara balẹ̀ kẹ́ gbọ́ àlàyé brọ́dà wa yẹn. Ẹ fi etí inú tí ọmọ ejò ń lò, ẹ bá mi fi gbọ́ èdè yẹn kí ó lè yé yín dáadáa. Ṣùgbọ́n kí tó gbé fídíò yẹn wọlé, ẹ bá mi pé ẹ̀yin tí ẹ bá rí fídíò tẹ́ bá súnmọ́ Ìbà Ganiyu Ige Adams, ẹ bá mi pè wọ́n kí wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ wọn. Kí wọ́n kìlọ̀ fún àwọn ọmọ wọn. Àsìkò tí ilẹ̀ káàárọ̀ òjíire wà yìí, kò sí anybody tó fẹ́ bára wọn jà o. Láyé àti láíláí, a fẹ́ rin ìrìn àjò ètò ààbò tó péye fún ẹ̀mí àwọn èèyàn wa àti dúkìá wa àti ilẹ̀ wa. Tó bá ní anybody tó rò pé ìjà lẹ fẹ́ kọjú síra yín láti jà, àsìkò yìí kọ́ ẹ ti ṣe bàbá ńlá mistake. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi kó lè yé yín wípé ọmọ káàárọ̀ òjíire a ò jà. Ìfẹ́ unity òun ló kù tá à ń wá láàárín gbogbo ẹ̀yin security leader tẹ́ wà nílẹ̀ Yorùbá. Èyí tó bá wá sọ wípé òun ò ń ṣe ọmọ káàárọ̀ òjíire gidi, òun ò rẹ́dì láti gba omi àlàáfíà láàyè láti bá àwọn ọ́dàsì tó kù láti bá wọn ṣe. Ìgbà yẹn ni a máa mọ̀ tí gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ káàárọ̀ òjíire tá máa mọ̀ wípé eléyìí bóyá ara wa ni àbára wa kọ́. Ẹ wá gbọ́ fídíò ẹ̀. Mo ní wàhálà ẹni tó fẹ́ ní wakọ̀ kò lè mórí légbó. Màá wà báyìí, màá sì débi fún. Ẹ ti níbi táyọ̀ ti fẹ́ ní wakọ̀ tó jáàmù dùn. Ẹ gbé stẹ́rìn lé lọ́wọ́. Ẹgbẹ́ ìbọn lẹ́nìbọ̀dì lọ́wọ́ pé ó ti délẹ̀ ẹ̀jẹ̀ ìjà wọ́n kó lọ. Ètò ní ẹ̀yin tẹ̀sí súnmọ́ lọ́sẹ̀lú ẹ bá báwọn Abrahamu sọ̀rọ̀. Àwa ṣe tán bá lè bá ààrẹ sọ̀rọ̀ tó jẹ́ ọ̀gá wa táàrẹ bá sí wálẹ̀. Àwọn òsì ní lọ́bì kẹ́kọ̀ọ́ mọ̀kẹ́ tó sẹ̀ dé lánàá kó sẹ̀ mú kọ́ máa sọ̀rọ̀ sọ́gà wa ànígbà yóò àkọ́kọ́ bára wa jagun náà kó nípa wọnú gbó. Ó ní iye ìgbà tí wọ́n fi dìklẹ́ ààrẹ ní wanted. Ààrẹ dẹ̀ rọ́gẹ́dì ẹ̀ ó dẹ̀ sọ̀ sí díẹ̀. Àtìmọ́lé bẹ̀rẹ̀ láti ṣe ẹ̀bẹ̀ ló náà ti mú wọn. Ọ̀kadà náà gbà wọ Kútọ́nù nígbà tó fẹ́ yíwọ́ tán. Ààrẹ ò ní access àti wọ Kútọ́nù, even ààrẹ ò ní pass kéèyàn lè fi travel out lọ́wọ́ gbà yẹn. Síbẹ̀ ó sì rí pé ẹgbẹ́ yìí ó sì dúró lẹ́nu. Wèrè kan máa sẹ́ni jọ́bẹ̀ bọ́ ẹnìkan wà wọ̀gbó wà láwọn òròkù wọn jáde. Àṣẹ ẹnu orí social media. Ẹ̀yin OGC wa náà dẹ̀rẹ̀ wọ́n kàn fi ń jẹ́ OGC ní bọ́yẹ̀ mọ́sẹ́ yín. Ó yẹ káyìn gẹ́gẹ́ fúnra yín lórí social media, ó yẹ kẹ́ ní program kẹfẹ́ máa ṣe. Ọmọ Oòduà ni mí, wọ́n ní ikú tó pẹ́rẹ́ díẹ̀ kò gbọ́dọ̀ tó pe léwúrẹ́. Ṣé rí pé ààrẹ tán ní àsìkò etí tó wọ́n máa tán ṣe. Àwọn kò nídìí ká bínú síra wa. Àwọn ìjọba Kwara State ló yẹ ká bínú sí, àwọn ló yẹ ká bá sọ tí ń jòdòdò ọ̀rọ̀. Èrò wo ló pìsì jẹ́ lábẹ́ wọn? Lẹ́yìn ẹlòmí ò jáde sí social media yóò mọ̀ sí ẹni jọ́bọ̀ yọ̀bọ̀ ó ti yẹ káàrẹ̀ kọ́ wọnú kinní lọ kó ṣe kinní kan lọ. First NCC tá a fẹ́ gbà ní Kwara State ẹ wo iye ẹ̀mí tó lọ sí nínú OPC, ẹ wo iye èèyàn tó lọ sí prison. Wọ́n fi gbà kan rọ́pù àwọn sọpá fẹ́ wá jọba aládé ní Kwara State. Ẹ dákun ṣé fámílì ààrẹ ń jọba aládé ni nílọrin àbí sókàn. Lẹ́nu ìgbà tí mo dé ibi tí mo dé sí ọmọ tó jù mí rí lórí pé mò ń so OPC tí mi ò bá strong máa ti kú ọmọ ẹ̀. Ọ̀gá mi rẹ̀ orí lówó wọ́n ti forí ru ẹrù láti ilé wọn dé ilé ẹnìkan rí kí n má dárúkọ rẹ̀ ní social media lórí pé OPC náà ni. Nísìnyí gbogbo ẹ wá lè tán ìgbà yẹn lẹ́sẹ̀ wọ́n sọ pé OPC dà. How many times not declare ààrẹ ní wanted ní Nàìjíríà táwa yìí? Láì fàdíyà, láì jalè, láì sẹ́nìtì, ṣébí lórí Yorùbá ni. Tàtà declare ní wanted gbà yẹn, èèyàn mélòó ló bá kẹ̀, èèyàn mélòó ló sọ fún pé yá mọ̀ só, even àwọn kọ̀ọ̀kan tó sọ fún pé yá mọ̀ só, à ń bẹ lẹ́yìn rẹ̀ gan wọ́n padà. Ìgbà táàrẹ ń jà fún Yorùbá nígbà yẹn, ẹ sọ fún mi, àwọn tó wá ń jáde lẹ́yìn tó wá ní akọrin làwọn kìnnìkan, ibo náà wà nígbà yẹn? Position wo náà wà nígbà yẹn? Ẹ wà tọ́jú erí tẹ̀yàn wà tó ti ń jà fúnlẹ̀ Yorùbá. Ìsìn ń jà lórí pé bí ìgbà tẹ̀yàn rí ọjọ́ ọ̀la tó ń jà lé lórí nígbà yẹn tó fi declare ní wanted òun ló dé yìí o. Ẹ sọ fún mi, gbogbo àwọn àfáà tó ń sọ pé ìlú tíra nìlọrin, ìlú kìnnìkan nìlọrin, kán wá bá kó tíra lọ bàbá ńlá tí wọ́n ti ń jagun. Àwọn èèyàn náà wọ́n ń sọ lẹ́nu náà wọ́n sọ pé
kí ni OPC ń wò kí ni ṣé wọ́n recognize rẹ ládùúgbò tó wà ibi tó ti ṣe meeting ṣé wọ́n recognize rẹ anybody ilẹ̀ mọ ogun táwọn fèsì níbi táwọn tẹ̀ wà náà gbogbo ogun tí mo ka bánà wọ́n tún wá bá mi wọ́n sọ pé kí n ka bánà ilé tí mo rà ní tí èsè pé bí amúrẹ́ tẹ̀ àwọn àyàn lẹ́nìí làwọn pariwo èyí ó ti yẹ káàrẹ̀ sí wa lẹ̀ káàrẹ̀ bá sí yín lẹ̀ ní tó ṣẹlẹ̀ sáwọn tó lọ bí ó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn ṣé Abdulrahman ṣé kò rí OPC nílé àbí kò mọ̀ pé OPC ń bẹ ní Kwara State kó tó lọ lè gba àwọn Haúsá wá láti ilẹ̀ Haúsá wá fi so lórí fún yín ẹ̀yin tẹ̀lé ń ṣe figilante àlàyé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin tẹ̀lé ń ṣe figilante mọ́ OPC ẹ̀yin ni mo pítì jù à ń sọ fún yín a sì always sọ fún yín pé figilante ẹgbẹ́ Sokoto ni mo ti ń sọ̀rọ̀ yẹn ní state ń bí ìsìn ó ti lélẹ̀ mẹ́rin sẹ́wàrún Sokoto ló ní figilante àwọn tó ní figilante lẹ́ ń pè ní Miyetti Allah yẹn nínú àwọn tó lọ́n sọ pé lọ́wọ́ darí bẹ́ẹ̀ bí o tó ní òun gán ní àwọn Miyetti Allah yẹn báyìí àwọn Fúlàní yẹn náà kù náà wọ́n pa wọ́n ṣùgbọ́n ẹni tó bá ti kú nu wọn wọ́n sì ń gbé lọ torí pé wọ́n mọ̀ pé ẹjọ́ wọnú gbó tẹ́lẹ̀ ni ẹni tí wọ́n bá rí gbé lọ wọ́n sì ń gé orí rẹ̀ torí pé dára yín mọ̀ Abdulrahman fi wálẹ̀ ọlọ́lẹ̀ mú Haúsá láti ilẹ̀ Haúsá wọ́n dẹ̀ kó wọn wá wọn á fi sọ lórí lórí ṣé táwọn bá sọ fún wa pé káwọ gbóná sí ni wọ́n lè ṣe fún wa nìyẹn ẹ jẹ́ ká rorí ẹ jẹ́ ká mọ̀ kátà ń ṣe tó ti a ò kí sẹ́rú Haúsá ẹni tó bá dẹ̀ ń kílèmù rẹ̀ pa Haúsá lòun ní Kwara State kó kílèmù ẹ̀ kó lọ sí inú gbó ibi tó ti ń jíyàn gbé kó lóun lọ lè bá wọn sọ̀rọ̀ pé tó fámìlì yìí ni mí tẹ́ bá ti ní ẹ má jí mi gbé. ẹ̀yin tẹ̀sí súnmọ́ lọ́sẹ̀lú ẹ bá báwọn Abdulrahman sọ̀rọ̀ àwa ṣe tán tán bá lè bá ààrẹ sọ̀rọ̀ tó jẹ́ ọ̀gá wa báyìí bá sí wálẹ̀ àwọn òsì nílò bí kẹ́kọ̀ọ́ mọ̀ kẹ́kọ̀ọ́ sẹ̀ dé lánàá kó sẹ̀ mú kọ́ máa sọ̀rọ̀ sọ́gà wa ànígbà yóò àkọ́kọ́ ti bára ajá fún tó ti bá wọnú gbọ́. ẹ̀yin èèyàn ṣe ti ń gbọ́ mo nọ́tìsì kankan ó ní mo ṣe ní pé ká bá mi pé Ìbà Gani ó dẹ̀ pé wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ under the kínní nǹkan tó ń ṣẹlẹ̀ behind the closed door lórí ọ̀rọ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire ìlú ti yí orin ti change ẹ bá wa sọ fún Ìbà Gani kó pe àwọn boys ẹ̀kọ́ sowó agbéjẹ́mọ́wọ́ tó bá ní anybody tó fẹ́ jà ogun tó bá ní ogun tó fẹ́ jà nílẹ̀ Káàárọ̀ Oòjíire nísìn ìjà ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn wa ni kì í ṣe kọ́mọ Káàárọ̀ Oòjíire kan kọjú ìjà síra wọn àwa rí wípé gbogbo ìgbà tí gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire torí mídíà sùn lọ online tọ́jọ́ ọmọ Káàárọ̀ Oòjíire tọ́jọ́ ọmọ Yorùbá tí wọ́n ń pe ibà lọ́tún lọ́sìn lójoojúmọ́ èyí tá pẹ̀ tí wọn èyí tá gé wọn jẹ èyí tá ṣoríṣiríṣi wípé gẹ́gẹ́ bí ipò tá dìmú àti gẹ́gẹ́ bí àwọn lídà tẹ́ jẹ́ ìgbésẹ̀ wo kí ló yẹ ká ṣe ẹ bá wa dá sí ní ẹ̀gbọ́n kankan ni èyí tí Ìbà máa fi sọ̀rọ̀ torí mi ò rí ibi tí wọ́n ti dá àwọn ọmọ Káàárọ̀ Oòjíire lóhùn èyí tó fi máa dáhùn àwọn bọ́ìsì yín ló ń bọ́ síta tó múra ogun wọn láwọn fẹ́ jà táná fẹ́ jà ṣé Ìgbòho ló da báńdíìtì sínú igbó ni wọ́n ní ká lọ lé àwọn báńdíìtì ká lé wọn kúrò lórí ilẹ̀ yìí Káàárọ̀ Oòjíire ẹ ní Ìbà Gani ò fún yín ní go ahead kò tú yín sílẹ̀ tó bá tú yín sílẹ̀ ẹ ṣe ṣùgbọ́n even tó bá tú yín sílẹ̀ kẹ́ tó lọ lé bandit ẹ kọ́kọ́ kọjú ìjà sí Ìgbòho ẹ lè gbà ọmọ kékeré kan tó fi ọ̀kadà gbé wọkútọ́nú kó máa yájú sí ọ̀gá yín ibo ní Chief Ìgbòho ti yájú sọ̀gá yín ẹ sì jẹ́ kó gun omi kó gun sinmi ẹ jẹ́ kó gun omi kó gun sinmi àsìkò táwa ìyá àmàjà unity àárín gbogbo ẹ̀yin leaders tẹ ní security organization òun là ń béèrè fún ìyẹn lẹ ṣe rí mi láti bí ọjọ́ mẹ́ta lórí live streaming à ń ṣe àwọn iṣẹ́ kan tó lámìlaka ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tá a kàn sí tí wọ́n jẹ́ wa ní o tí wọ́n dẹ̀ ti gbé ìgbésẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn a ti rí leader ọ̀pọ̀lọpọ̀ leader security organization pátápátá àgàgà tí OPC ẹ mọ̀ ẹ́pọ́ ti di bíi faction márùn ni wọ́n sìn gbogbo àwọn mẹ́rin láti bá sọ̀rọ̀ títọ̀dọ̀ ti yín ló kù èyí tó bá wá sọ wípé already láti bá wọn tó kù ṣe àádẹ́ wàá sọ fún gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire torí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ló ràn wá ṣẹ́ táwọn àgbààgbà bá dẹ̀ ti wá jẹ́ pé ókè o wọ́n ti rí gbogbo àwọn tó kù kó jọ àwọn ilé ni wọn lọ́láwọn ò bá wọn ṣe àádẹ́ wàá sọ fún gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire wípé eléyìí o wọ́n ti náwọn ń ṣara yín àwọn ò sí fún ètò ààbò ilẹ̀ Yorùbá kò ń ṣe ìjà ó wá ní ọ̀kadà náà fi gbé Ìgbòho wọ Kútọ́nù sórí kó kúrò ní ọ̀kadà kó jẹ́nu igi lòṣàgbà wọbẹ̀ àbí inú odò àbí inú òfurufú àbí abracadabra inú ògiri everything ọmọ ọgbọ́n ni o bá mi lọ sọ fún Ìbà Gani wípé
Yorùbá máa ń pe àwọn èdè kan ọmọ káàárọ̀ òjíire wọ́n ní mọ̀jà mọ̀sá báyìí láàmú akíkanjú lógun. Akíkanjú tó bá mọ̀jà ó ti di dandan kó mọ̀ sá. Èyí tó bá mọ̀jà tí ò mọ̀ sá irú wọn máa ń bógun lọ ni. Ẹ wo bàbá wa Bọ́lá Ahmed Tinubu ní ṣó ògbàgbé ní gbà yé nàdẹ́kò. Ṣebí àwọn ayé Àbáṣà wọ́n ní kán lọ mú wọn wá. Ṣé bàbá ò dán pápá búra? Bàmí Bọ́lá Ahmed Tinubu ó fẹsẹ̀fẹ́ ìbájẹ́ wípé wọ́n ṣagídí bó ṣe ń sọ yìí. Bóyá ọ̀tá wọn ìbá ti kú, bóyá Àbáṣà ìbá ti gbẹ̀mí wọn gbà náà. Ṣùgbọ́n wọ́n mọ̀jà, wọ́n dẹ̀ mọ̀ sá, wọ́n fọpọlọ ṣe. Wọ́n lọ in exile. Bẹ́ẹ̀ ni Délé Momodu, ẹ máa bá mi dárúkọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bọ̀ lẹ́nìí kọ́, gbogbo wọn ni wọ́n gbá yìn. Bàbá Tinubu padà wá rúùlù Nàìjíríà, ọmọ ọgbọ́n. Tí Ìgbòho bá sàsálà fẹ́mi ẹ̀, ibo ló ti jẹ̀bi? Ibo ló ti jẹ̀bi? Ṣé bọ́ọ̀ náà la ṣì ń rí wọn léni? Ìbà Gani nígbà tó sọ wípé wọ́n rọ́gẹ̀dì, àìmọye ìgbà tí wọ́n tó ń gbé wọn lọ sí prison tó ń jáde, wọn ò kúrò, wọn ò ní pálí tó ń lọ sí Kútọ́nù, wọn ò lọ́bì kankan, kò wù wọ́n ni o. Kò wù wọ́n ni, kò wù wọ́n ni. Èèyàn á máa rí owó burúkú bẹ́ẹ̀ yẹn, á lóun fẹ́ sá kúrò. Ìbà Gani ò ṣàlàyé fún yín ní ẹ̀yin bọ́ìsì owó tí Ìbà ń rí ní ìgbà yẹn bí wọ́n ṣe ń gbé wọn lọ tó ń rìlíìsì wọn burúkú owó ń wọlé. Ajé Ògúngúlùsọ onísọ bòjì ó sọ̀kalẹ̀ sí inú ilé ẹ̀ ó mí in the next 10 years Ìbà àgùdọ̀ gbọ́pẹ́ broke. Ìgbòho ò bá yín jà o. Ẹ̀yin èèyàn mi, there is one thing tí mo notice. Instead tó bá ti ń pe Ìbà Gani fún àwọn ètò ààbò ní ilẹ̀ káàárọ̀ òjíire, kì í notice pé àwọn boys wọn àbáwọn wọ́n á bọ́ síta ọ̀rọ̀ Ìgbòho náà máa fi ṣe cover up, wọ́n á wá sọ de rough, wọ́n á dá ọ̀rọ̀ yẹn rú láàrin yẹn tí ọ̀rọ̀ yẹn á fi dojúrú tá fi di wípé a tún máa fàfáàfà láàrin ara wa á ṣe fáàfà mọ́. Ìgbòho sì bá yín jà. Ẹ wá jẹ́ kí wá ṣàlàyé kí tó gbé another video wọlé. Bí OPC ṣe wà tàgbà, Àgbẹ̀kọ̀yà wà, Àókọ̀yà wà, a kú ìgbúrò ọmọ tuntun àlejò ayé láti ọ̀dọ̀ ṣi Sunday Adéyẹmọ Ìgbòho Ìrù Ẹkùn Security Organization Ìrù Ẹkùn group Bàmí Òṣàníyàn Chief Ìgbòho ọmọ Adéyẹmọ Òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fọlọ́kọ. Ẹ̀yin lẹ sọ wípé ó kéré kékeré lábẹ́rẹ́ kéré látàkéré tó fi ṣọkojú. Bí abẹ́rẹ́ bá wù kó kéré jù bẹ́ẹ̀ lọ kò ṣe é gbé nífẹ̀ẹ́ dìyẹ. Ẹ jẹ́ kájọ gbà fúnra wa kí ìrìnàjò kó lè rọrùn fún gbogbo wa. Ẹnìkan ò níbi tó máa lọ fún ẹnìkan. Ọmọ Adéyẹmọ grant interview kò dá sí Ìbà, kò síbi tó ti ta sí Ìbà. Wọ́n ní tán kọ́ ṣàgbé wanted kúrò lórí wọn tó bá ti gbé wanted tán free. Àwọn go ò ní dúró ìṣẹ́jú kan láti gbà yọ̀ǹda tó fi máa lọ sí Kwara láti lọ ṣe kíni, láti lọ dáàbò bò wọ́n ní Kwara torí bí wọ́n ṣe ń pa wọ́n láìkẹ́. Ṣé bẹ́yìn wà láyé ẹ wà láàyè lẹ́yìn interview ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ wá bọ́ síta ẹ wá ń sọ yánmayànmá ẹ̀yin rẹ́dì ẹ̀yin mọ̀ ẹ wá tún wá tẹ̀síwájú ẹ sọ wípé ṣebí àwọn ọmọ Kwara wọ́n rí ẹ̀yin OPC ní Kwara bẹ́ẹ̀ lẹ̀ kó tó lọ bá ẹ̀mí àtọ́fikún àwọn Miyetti Alawa. Ayé bìdà ni ẹ máa ń gbà. Owó tẹ́ máa béèrè lọ́wọ́ àwọn ará yẹn wọ́n níní. Ṣé mo wípé iṣẹ́ ti yín owó hí báyìí ni? Wọ́n ò lówó yẹn ni òun ló ṣe sá lọ síbi ibẹ̀ yẹn. Ìbá jẹ́ wípé ẹ gbé owó wálẹ̀ díẹ̀ ni àbá bá wọn dá sí náà bó jẹ́ tọ́rọ́ ń bí kọ́bọ̀ ń bì gbogbo ẹ̀ á kó fún yín. Ẹ̀yin lẹ bọ́ síta kẹ́ sọ fún wọn pé ókè ẹ lè reduce owó fún wọn. Ẹ lè mọ owó wálẹ̀ owó tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn ní òun náà ṣe lọ síbi ibẹ̀ yẹn. Ẹ fi Ìgbòho lọ́rùn lẹ̀. Kò gbógun ti Ìbà Gani o, kò sì bá Ìbà Gani jà. Wàláhì èmi gan ò bá Ìbà Gani jà. Kò sẹ́ni tó bá Ìbà jà. Ìbà kò sẹ́ni bọ̀dì torí ti yín rò láti bá yín jà. Ohun tí gbogbo ọmọ Yorùbá ń bi yín ò ní kẹ́ face. Ẹ sọ fáwọn boys nǹkan táwọn ọmọ Yorùbá ń béèrè lọ́wọ́ yín. Ó ní kẹ́ dá wọn lóhùn. Ẹ yé fi Ìgbòho ṣe cover up every time. Ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀. Àti wípé bẹ́ẹ̀ ṣe wá jẹ́ leader ní ìkan nínú àwọn OPC faction. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ ti ní security organization títí ẹ̀. Ẹgbẹ́ Ìgbòho gangan ó ti sọ̀kalẹ̀ gbòà láti iye ọdún tá ti ń gbé Ìgbòho. Ìgbòho ò ní gúrùpù kankan rí. Gúrùpù Ìgbòho ti ṣẹ̀ṣẹ̀ délẹ̀ báyìí. Ó la pè ní Ìrù Ẹkùn Security Organization. Any other group tó bá gbọ́ pé Ìgbòho group gangan òun lóde iṣẹ́ ti bẹ̀rẹ̀. Ojú ni wọ́n iṣẹ́ àmọ̀fólókò gbogbo wa láti rí iṣẹ́ ọwọ́ wọn àti mọ ibi tán capable nǹkan tán lè ṣe. Support
láti all over the world òun la fẹ́ láti Fushi Sunday Adéyẹmọ group Ìró Ẹkùn ní gbogbo maximum support tẹ́ bá lè fún wọn bẹ́ẹ̀ ṣe fún OPC ní ìgbà kìíní àná ẹ bá wà fún wọn náà ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ lórí ọ̀rọ̀ ìyá Ọ̀ṣun àtàwọn àáfàá tó tún ṣẹlẹ̀ náà ní Kwara ń bẹ̀ ti ní Ìlọrin ọ̀rọ̀ mà ti bẹ́yìn yọ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ á wo fídíò. ọ̀rọ̀ àwọn agbébọn là ń yanjú lọ́wọ́ ẹ má tún fi ìjà ẹ̀sìn kún o ẹ gba àlàáfíà láàyè kọmíṣánná ọlọ́pàá ní Kwara ló kìlọ̀ fáwọn àáfàá àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń jà nílùú Ìlọrin lọ́jọ́rú Wednesday ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2025 yìí ni kọmíṣánná ọlọ́pàá ní Kwara Adékìmí Òjó pe àwọn àáfàá àtàwọn oníṣẹ̀ṣe sí olú iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara èyí tó wà nílùú Ìlọrin láti parí aáwọ̀ tó ń wáyé láàrin àwọn àáfàá agbègbè Kílàńkó Ọ̀fà Garage nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara pẹ̀lú yèyé Ọ̀ṣunfúnmiláyọ̀ Àjílé nígbà tí ìpàdé ìpẹ̀tùsáwọ̀ náà bẹ̀rẹ̀ ní CP Adékìmí sọ pé kí àwọn méjèèjì rojọ́ kí ni ìdí tí àwọn àáfàá fi lọ ká yèyé Ọ̀ṣunfúnmiláyọ̀ mọ́lé nígbà tó ń fèsì Ìmámù Núhù Àyìndé tó jẹ́ mọ́gàjí agbègbè náà sọ pé ìròyìn tó kan àwọn ni wípé yèyé Ọ̀ṣunfúnmiláyọ̀ ń bọ odò ládùúgbò àwọn tó sì jẹ́ pé àwọn mu omi odò náà ni èyí ni àwọn lọ kìlọ̀ fún un pé kó má bọ odò náà mọ́ bákan náà ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yèyé Ọ̀ṣunfúnmiláyọ̀ tí òun náà sì rojọ́ ẹnu rẹ̀ lẹ́yìn náà ni kọmíṣánná Adékìmí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní sísọ ó ní ọ̀rọ̀ àwọn agbébọn tí wọ́n ń sọ̀rọ̀ bí agbọ́n òun ni à ń yanjú lọ́wọ́ báyìí tí a ò lè sùn tí a ò lè wo ó yẹ kí gbogbo yín kọ́kọ́ pawọ́pọ̀ láti dojúkọ àwọn agbébọn tó ń yọ wá lẹ́nu ni ẹ wá ń ja ìjà ẹ̀sìn Ọlọ́run kan ṣoṣo ló wà tí gbogbo wa ń sìn ọ̀nà tí oníkálukú ń gbà láti sìn ń ló yàtọ̀ síra ìjà ẹ̀sìn kò lè mú yín dàgbà yóò máa dán nǹkan rú ni àwọn olórí wa nílé ìgbìmọ̀ aṣòfin kì í jà sí ọ̀rọ̀ ẹ̀sìn ìwà ní àwòkọ́ṣe ẹ̀sìn ẹ ṣe mẹ̀dọ̀ ẹ sì má jẹ́ kí ẹnikẹ́ni ní tìyín ní ìtìkùtì ẹ gba àlàáfíà láàyè o ní ìpínlẹ̀ alálàáfíà eléyìí tó jẹ́ wípé òun ni àwọn ènìyàn mọ ìpínlẹ̀ Kwara ó ní wípé àlàáfíà ọ̀hún náà sì ní afẹ́ Adékìmí ní kí àwọn ọ̀dọ́ lọ ṣe jẹ́jẹ́ kí wọ́n ṣe mẹ̀dọ̀ nítorí pé àwọn ọ̀dọ́ ló máa ń dá wàhálà sílẹ̀ tó sì jẹ́ wípé àrò tó ń dáràn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí ó ní ọ̀rọ̀ wọn kí àwọn bàbá àwọn ọ̀dọ́ kí wọ́n sọ̀rọ̀ fún wọn níbi tí wọ́n ti ń gbọ́ o kọmíṣánná ní kí gbogbo wọn kí wọ́n máa lọ gbé ìgbé àlàáfíà nígbà tí Adékìmí parí ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀kan lára àwọn àfáà tó wà níjókòó Alhaji Yusuf Pakata sọ̀rọ̀ tó sì ní àwọn gbọ́ kọmíṣánná náà yé dáadáa ṣùgbọ́n bí wọ́n ṣe parí ọ̀rọ̀ yìí dàbí pé wọ́n pa èéfín ni wọn ò pa iná ní ìṣẹ̀lẹ̀ ohun tí àwọn fẹ́ ni wípé kí kọmíṣánná pàṣẹ pé kí yèyé Ọ̀ṣunfúnmiláyọ̀ má bọ odò náà mọ́ ìyẹn ni ìdájọ́ táwọn fẹ́ wọ́n ní yèyé Ọ̀ṣunfúnmiláyọ̀ kò ra odò papọ̀ mọ́ ilẹ̀ tó rà ṣùgbọ́n yèyé Ọ̀ṣunfúnmiláyọ̀ sọ wípé òun lòun ní ilẹ̀ papọ̀ mọ́ odò ní ìgúnlẹ̀ ní kọmíṣánná ọlọ́pàá Adékìmí Òjó sọ wípé òun kò lágbára láti sọ ẹni tó ní odò náà nítorí pé ilé ẹjọ́ ni kí wọ́n gbà nítorí náà ilé ẹjọ́ ni kí wọ́n gbà lọ láti lọ ṣe eléyìí bákan náà ló sọ wípé ilé ẹjọ́ òun ló lágbára láti lè sọ ẹni tó ní odò ṣùgbọ́n ṣá o kí wọ́n gba àlàáfíà láàyè ní ohun tó jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò lógún. yan mi ẹ jẹ́ ká jọ sòótọ́ ọ̀rọ̀ fáwọn aláàfáà wọ̀nyí o wọ́n ti jẹ́ kó yé wa wípé Quran òun ni wọ́n fi tẹ Kwara dó ẹjọ́ ẹ bá wa mú tírà jáde ẹ bá wa ṣe hàntú ẹ bá wa ṣe gbogbo tírà tẹ bá lè mú mọ́ra wọn kẹ ẹ bá wa fi tírà àti Quran tó tẹ ilẹ̀ Kwara dó ẹ bá wa fi pàdé àwọn bandit àbí ṣé bó ṣe ń pa yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ yìí ẹ láìkẹ́ ni torí mi ò réyàn kan tó bọ́ síta ní gbogbo Kwara ìgbómìnà bí gbogbo ogun yẹn ṣe le tó kó sọ wípé ńgbà tó fẹ́ jí ọkọ òun gbé àbí tó fẹ́ pa ọkọ òun àbí pa ìyàwó àbí pa ọmọ àbí pa neighbor ìpọ́n béèrè pé ẹ̀sìn wo lòun ṣe ṣe ẹlẹ́bọ lòun mùsùlùmí ni àbí christian ìyẹn ti hàn gbangba wípé wọn ò bá yín ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ bá àwọn yín kẹ́ jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ kò kàn wọ́n ilẹ̀ yín náà wà áfítà àwọn tó gbéṣẹ́ lé wọn lọ́wọ́ wọn ti san owó ẹ̀mí yín fún wọn lára àwọn kábíyèsí tó dé wà ń bẹ̀ ẹ̀yin yóò tó yẹ kẹ́ ti lọ gbé àwọn kábíyèsí yàn tó lórí wọn àti baálé àti píye kẹ́ ṣe ṣòyà fún wèrè
mi ò ní ẹ pa o. ìdí tó ṣe gbowó owó tó gbẹ̀ ṣé yẹn ò mọ̀ pé owó ẹ̀mí yín ló gbà ni wọ́n ti san owó ẹ̀mí yín fún ibi tó bá lè pa yín dé ni. kí ló dé bẹ́ẹ̀ ṣe wá rí wọn nísìnyí o ẹ̀ wá rí àwọn mùsùlùmí kan ọmọ Yorùbá wàá máa gbọ́ tó bá wá treat topic báyìí lórí live àbí ní other comment section àbí tá gbé sórí Facebook wàá máa gbọ́ wọn ń ṣe original ọmọ Yorùbá àwọn àfáà àwọn ọmọ Fúlàní ni àwọn Haúsá Yorùbá ni àwọn Fúlàní Yorùbá ni wọn ń ṣojúlówó ọmọ Yorùbá. So ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí sheik chief imam àfáà tẹjojúlówó ọmọ Yorùbá ẹ fi ara balẹ̀ lójú ẹ̀mí yín lójú ayé yín wọ́n ń san owó ẹ̀mí ìyàwó yín wọ́n ń san owó ọkọ yín wọ́n ń san owó ẹ̀mí àwọn ọmọ yín. àwọn ọba ìjòyè pa olórí wọ́n ń gbowó ẹ̀mí yín lọ́wọ́ àwọn ìjọba ẹ dẹ̀ jókòó síbẹ̀ èyí tẹ́ fi kóra yín jọ tẹ́ fi ń lé àwọn ọlọ́ṣun kiri títì tẹ́ ẹ bá yẹ pé àwọn bandits náà lẹ́ ṣe wá sí tẹ́ ẹ ń báyé wọn jẹ́ ń bẹ̀ tẹ́ kóra yín jọ tẹ́ fọwọ́ ara yín tẹ́ fi tú ara yín ṣe wọ́n á lẹ̀ try ni ẹ wá máa sọ fún wa pé wọ́n ń ṣojú lówó ọmọ Yorùbá ṣùgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá láàrin wọn ẹ̀yin á wá dákẹ́ ẹ jẹ́ kí àwọn tí ò ń ṣọmọ Yorùbá torí pé ti jọ ń ṣẹ̀sìn kọ́ máa domi àlàáfíà ilẹ̀ baba yín rú. ṣé ẹ̀ṣẹ̀ ní tó bá tara yín kẹ́kọ̀ọ́ tó lágbára láyé àbẹ́yìn ò mọ̀ wípé wọ́n lè ti pasẹ̀ yín mùsùlùmí ilẹ̀ Yorùbá àwọn nọ́dẹ́nà wọ́n lè kẹ́kọ̀ọ́ lára yín the whole wide world mùsùlùmí tó múra kankan tó yẹ pé jàgídíjàgan náà ń ṣe káàkiri wọ́n lè tara ẹ̀yin mùsùlùmí Yorùbá kí wọ́n sin Ọlọ́run tẹ́ ẹ bá jẹ́ kó yé wọn wípé lóòótọ́ ẹ para yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n ní north ní ilẹ̀ káàró òjìire ẹlẹ́bọ ò lè lọ fún ẹlẹ́bọ kankan tẹ́ ẹ máa ń pè oníṣẹ̀ṣe ò lè lọ fẹ́yìn mùsùlùmí o oníṣẹ̀ṣe ò lè lọ fún kìrìsìtẹ́nì o àjọ máa lògbà yí pẹ́ẹ́nẹ àti kọ́mọlùbọ́ àti wọnú ara wa kò sẹ́ni máa lọ fẹ́nìkan káàjọ gbára wa láyè kẹ́ wá jẹ́ kó máa yé wọn wípé lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá àwa kì í jẹ̀jẹ̀ ẹ̀sìn ìran kan nínú ayé tí kì í jẹ̀jẹ̀ ẹ̀sìn ní ìran Yorùbá torí nínú ẹbí láàrin ọmọ ìyá àti bàbá kan ẹ̀rí Christian ẹ̀rí Muslim ẹ̀rí oníṣẹ̀ṣe ń bẹ̀ ṣé kán kọjú ìjà síra wọn ni torí ẹ̀sìn. ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jẹ́ ti ojúlówó Yorùbá tí àwọn mùsùlùmí tẹ́ mọ̀ wípé wọ́n ń ṣojúlówó ọmọ Yorùbá wọ́n bí wọn sọ́dọ̀ wa àbí wọ́n dàgbà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ sọ ilẹ̀ Yorùbá di rádaràda ẹ̀yin kì í sọ̀rọ̀ ni ẹ̀ wá dákẹ́ ọ́ọ̀lìdì náà mi pé ẹjọ́ ń ṣe ẹ̀sìn kan náà ṣùgbọ́n ìgbà tó fẹ́ pa wọ́n ní babalá ṣé wọ́n béèrè bóyá ẹlẹ́sìn kan náà nìyí ṣẹ̀rí pábòsí ni àbòsí ni àbòsí ni ẹ jẹ́ kí gbogbo wa sọ̀wé agbẹ́jẹ́ mọ́wọ́ ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí sìn wọ́n ti ní kó máa kó lọ sílé ẹjọ́ ìyá Ọ̀ṣun lòun lodò àwọn àfáà ní kò gbúdọ̀ bọ odò kọmíṣánná pólísì ti ní ilé ẹjọ́ ló máa bá wọn dá èèyàn tó máa lodò àtèèyàn tí ò gbúdọ̀ dódò. mo wá fẹ́ kẹ́ jẹ́ kí ìyá Ọ̀ṣun mọ̀ wípé àwọn pípù ìyá wèrè ju màálù lọ o bọ́n bá ń lọ kọ́ má dárín o kọ́ dẹ̀ máa wo wájú kọ́ máa wẹ̀yìn tó bá fẹ́ sùn kọ́ mẹ́sọ̀ pé ẹ láwọn èèyàn tó máa ṣọ yín ìgbà tẹ́ bá ti gbàgbé pé ọkọ yín ẹrù pé kéèsì yẹn ti kú wọ́n á àtàkì yín àwọn eléyìí ìyá wèrè gan ni. mo sọ yìí mo dúró náà èyí tó kù bá mi fi sí níbi comment section bá mi má gbàgbé láti bá mi like ẹ̀ náà bá mi tọ́ǹbọ̀ sí bá mi share bá mi drop comment ẹ̀ ire o kábìtì.